abẹ́lẹ́ gbogbo ẹ̀yọ́ ọmọ kéwú yányán tẹ wúlò kọ́mọ kí wọ́n pọ̀ lọ́dọ̀ àfa kọ́ni yìí ṣe é dáa ṣe é bàfà jẹ́ ṣe tàfọ́ bàjẹ́ látara yín níta fẹ́ lómi ọmọ kéwú nù àti rírí ọmọ kéwú ń bẹ lábẹ́ àfa ó sì tara ẹ̀ sì ń ṣiṣẹ́ míì lábẹ́ ilẹ̀ tàfọ́ ọmọ ọlọ́jọ́ ìgáǹgì míì bí àfa bá ní ìyàwó kan ìjọba gbọ́dọ̀ mọ̀ bàbá níyàwó méjì ìjọba gbọ́dọ̀ mọ̀ bàbá bá ní mẹ́ta ìjọba Saudi gbọ́dọ̀ mọ̀ bàbá ní mẹ́rin ìjọba Saudi gbọ́dọ̀ mọ̀ wọ́n mọ̀ wá san sálárì àwọn ẹlẹ́hàá mẹ́rẹ̀ẹ̀rin wọ́n mọ̀ gba sálárì wọ́n mọ̀ wá yọ díẹ̀díẹ̀ ní pàṣẹ́ntéèjì bí owó tà fà ń gbà wọ́n wà tún ra mọ́tò kọ̀ọ̀kan fún ìyàwó tuntun mọ́tò tuntun fún ìyàwó kọ̀ọ̀kan wọ́n dé ìjókòó. ó lè wá lérí dákun wọ́n ra mọ́tò tuntun fún ìyàwó kọ̀ọ̀kan iṣẹ́ rẹ̀ nù ọgbàgbé ọtí fìrí lọ́dọ̀ tiẹ̀ èfìrí ọjọ́ lọ́jọ́ náà kẹlẹ́ ọdún ẹ lọ sọ́ọ̀sì tàbí abọ́dúpá gbàgbé ni Samuel nù Abdulatif lọ́dọ̀ wa ní Samuel lọ́hùn eléyìí rẹ kó pé náà. naam èmi rèé. nǹkan àgbàlagbà lọ́wọ́ ni o. wọ́n wá fún ìyàwó kọ̀ọ̀kan ní mọ́tò tuntun kọ̀ọ̀kan wọ́n sì gba dírẹ́fà tì í ìjọba ní ọmọ sanwó ẹ̀. wọ́n mọ̀ ayẹwo mọ́tò kọ̀ọ̀kan ní ibi owó àfa tí ò ní nílá. Masha Allah. ọkọ̀ tí wọ́n ń tà ní 10 million wọ́n gbé fún ìyàwó kọ̀ọ̀kan wọ́n mọ̀ ayẹwo ibi owó àfa ní 30 naira tí ó fi pé 40 million. bàbá wa lọ́dún méjì lọ́dọ̀ àwọn ìyàwó náà wọ́n gbà padà wọ́n lọ́kọ̀ ń ti dàgbà wọ́n wà fún wọn ní sẹ́rù yìí ò lẹ́fẹ́ àbí míì abá ní míì ni tójú yìí lọ wọ́n fún wa àmọ́ owó tán sanwó láwọn náà sì san lọ owó yìí ò lékún o. bàbá bímọ kan ìjọba Saudi gbọ́dọ̀ mọ̀ ó kọlẹ̀ yín ó mú lọ ẹran súná gbogbo ẹ̀ ìjọba lónìí tọmọ náà ó fi wá kéwú ẹ̀ débi PhD lọ́fẹ̀ẹ́ ni. Subhanallah. sẹ́ni pé ha tí wọ́n ní ìtumọ̀ obìnrin kọ̀ọ̀kan sì gbọ́dọ̀ ní 3 bedroom flat. bẹ́ẹ̀ ni. rárá mo fi sọ pé àwọn ẹlẹ́yà tiwa ní èlò wọn ń gbà sálárì. níbo. èlò ni àáfàá mi níyàwó mẹ́rin ọlọ́gbalẹ̀ fáwọn mẹ́rẹ̀ẹ̀rin ni ibi àwọn agbalẹ̀ sí ojúlé mẹ́jọ ni àáfàá gba mẹ́rin fáwọn ìyàwó náà gbà kan okùn mẹ́ta yíbo gbà kan haúsá náà gbà kan. baba sugu dama kẹ Eleha kẹ èmi náà fẹ́ ṣe ìgbẹ́fà. àwọn Eleha wọ́n fi jẹ̀lìbá bẹ̀ ha wọ́n èrò apẹ̀rẹ̀ tìmọ́tì jọmọ kan sí wọn la. La ilaha illallah. láì ní sálárì láì ní àríyàs àrímọ́tò rà fún wọn àrílẹ́kọ́ fún wọn special wọ́n gbẹ̀ ha àtúnjọ ń rún mọ́ ni wọ́n gbẹ̀ ha àjọ ń jẹ sápá wọ́n gbẹ̀ ha àjọ ń jẹ pàdé mi ń gbọ́n ọbẹ̀ tí màá sàdé yìí hùn ìwé yẹn pè jakinja ok bí o ti kọ́ ẹ̀fọ́ lọ́wọ́ ni jọ́wọ́ aranjú sínú kòkò. Ya subhanallah. àwọn tọ̀hún tó gbẹ̀ ha máa ń táwọn rí ń bẹ̀ lówó ní dúkìá àwọn tí wàá ń ṣe tí wọ́n fọ́lọ́hún ni. òun ni wọ́n wá wí ń jọ́nà làfáà àgbà wí pé Nàìjíríà gbogbo àwa tá a jẹ́ Yorùbá tá a hẹ́ ha à ní capacity ẹ̀ ẹnjọ́ hẹ́ àsúná ẹ̀yọ̀ kan ọgọ̀ ní tẹ́lẹ̀ ní fàtí fẹ́ẹ́ yà kàn bẹ́ẹ̀ni ọgọ̀ ní mọ́tò tiẹ̀ yóò sì máa gbọ́ ó kéré jù 150,000 lóṣù tani ń bọ̀ nù wọn. níwájú tó ń bẹ ni wọ́n ní dàfà láàmú wọ́n yìí tásìrí àfà mo fi sọ pé àwọn Eleha àtọ̀dọ̀ wa ń bì ju ti Eleha Saudi lọ. ẹ torí owó gbà àkọlé fún yín àràmọ́tò fún yín àní sálárì tẹ̀ ń gbọ́. ìwọ́n tó ń bẹnu Eleha ti ń ṣiṣẹ́ ti ń tajà tó pé ní títí ń ta ní tó fi ń bu àfa láṣìírí. yes now. káyì sọ wáyà lẹ. ìmí ń ṣe lẹ́dà Eleha mi ń rán báàgì ìmí ń ṣe télọ̀ ìmí ń lẹ̀rọ kọ́dà Eleha mi ń bẹ̀ kọ́ ní ta èmi ń bẹ̀ ń ro fùfú
La ilaha illallah. kí àfọ̀ tó pè ní àwọn ọmọ kí ó ti jẹun lọ gbáà. Jẹ́ kí ni? báfa bá rí bọ́bá tó déédéé bí ọba tó déédéé ẹlẹ́wọ̀n tó dúpẹ́ ni. Ya subhanallah. ẹ̀ha ti yín lọ́dọ̀ tí ó ju ti Saudi lọ. láyé ní àyà bẹ̀lọ́hùn lálùkì àmọ̀ ń tẹ̀sí ọlọ́mọdún yín ládàá rẹ̀. Àmín. Àmín. ẹ dákẹ́ sámi dáadáa. Amínà. ọbẹ̀ yẹn látọ̀rí ẹlẹ́yà tẹ bójú dọ́dọ̀ àwọn ẹlẹ́yà àti àná tó wò bójú ẹlẹ́yà làwọn náà. ok káwọ̀ fa yes ọ̀tọ̀ tàwátà fáwọn ẹ bá dé Saudi àpẹẹrẹ mẹ́mẹ́ àwọn àbúrò àbùtọ̀ wọ bẹ́ẹ̀ tilẹ̀ àti kí oríṣiríṣi ni bẹ́ẹ̀ gba babu salamu wọlé kọ́lá kí n gba babu aliyu wọlé ìbá sọ babu umaru nsàtì asa bọ̀ pé ibi kẹ́hìn lásà jà sí. abẹ́lẹ́ ohun gbogbo ẹ̀yọ́ ọmọ kéwú yányán tẹ wúlò kọ́mọ kí wọ́n pọ̀ lọ́dọ̀ àfa kọ́ni yìí ṣe é dáa ṣe é bàfà jẹ́ ṣe tàfọ́ bàjẹ́ látara yín níta fẹ́ lòmìnira ọmọ kéwú nù. àti rírí ọmọ kéwú ń bẹ lábẹ́ àfa ó sì tara ìsìn ṣiṣẹ́ mi lábẹ́lẹ̀ táfọ́ ọmọ ọlọ́jọ́ yìí gángì mi ọjọ́ yìí àwọn agbénipa àwọn tí ń ta páàtì àríyàn ọ̀rọ̀ tọkàn wá nífa tọ́lá ni ó ṣẹlẹ̀ sí tọmọ kéwú rẹ̀ ṣe bẹ́ẹ̀ fún ẹni wá ní ìnídàkọ̀ lùhùn ọmọ ìwà lọ́jọ́ yìí gángì àwọn tí máa kún yàn sínú pé inú Ghana must go tọ́ wa ta ẹ̀ǹtí ọ̀rọ̀ mú ẹ̀ǹtí ọ̀rọ̀ hàn ẹ̀ǹtí ọ̀rọ̀jú ara Tí ọ̀rá bàdí. ẹ̀ǹtí ọ̀rọ̀ kíndìnrín ẹ̀ǹtí ọ̀rọ̀ ẹ̀dọ̀ èèyàn ẹ̀ǹtí ọ̀rọ̀ fún ẹ̀ǹtí ọ̀rọ̀ gbogbo nǹkan La ọmọkùnrin. ilaha illallah. wọ́n wá gé erí fọmọ kéwì kó gbé pamọ́ wọ́n wá lè gbé pamọ́ sí ibi kọ́ńpáǹdì àfa àtàfọ́sì mà wọ́n wá dìgbà tọwọ́ tẹ̀ tí wọ́n mú wọn wọ́n wá lọ́mọ kéwì lágbájá náà bẹ́ẹ̀ bí àwọn àjọ ń sìn ni wọ́n wá lọ́ mú ọmọ lọ ọmọ ló gbé rí sí wọ́n ní àfa náà ló ń gbé sí àfọ́sì mà wọ́n wá gbé wọ́n wá bí tọ́ lọ gbé sí lágbàlá bí tó fi pamọ́ sí tẹ́nìkan kan lè má bẹ̀ wọ́n wá gbé wọ́n tó gbà àfa náà wọ́n gbà àfa lọ àwọn àdúgbò tí màá tó ṣẹlẹ̀ wọ́n rò pé àfa ló gérí wọ́n dáná sunlé àfa kan lẹ̀. La ilaha illallah. wọ́n fà lọ wọ́n fà bọ̀ wọ́n jẹ́ tí wọ́n wà give judgement kì í sọ̀rọ̀ sùn mẹ́fà tá a fa náà fi bẹ̀rẹ̀ wọn. ọmọ kí wàá sọ níwájú adájọ́ pé òun fi tòun kó bá àfa àwọn ni àfa àwọn ọmọ kankan òun yọ sí ni kọ́dà fọmọ kó ń jọ àwọn gáàgì báyìí wọ́n á fà fà lẹ́kọ̀ọ́ ọmọ lórí àmọ́ kò sí létà fún òde sí ma ọlọ́run ní sẹ́yìn lọ́mọ kí ó ti kó bá àfa rẹ̀. Àmín. 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 nǹkan mi ò ní wù yín sí lẹ́yìn Al-Qur'ani tẹ̀jọ́ kó tì. Àmín. Àmín. ní ti nǹkan mi bọ̀ nǹkan kọ́lọ́hún tó sànù yín. Amínà. la hawla wala quwwata. Illa billah. wala sùnmọ̀ra tẹ̀ ń jẹ́ tẹ̀mí náà ń jẹ́ sùnmọ̀ra. ọ̀rọ̀ àfa àgbà lọ́dọ̀ tiwa ní lágbàjì àfa àgbà lọ́dọ̀ tiwa lágbàjì. bàbá wa Zakariya almarhum ashehu Zakariya bàkínní alimọ̀lákọ́bì tajul mu'min. àwọn ni wọ́n kírètì sumaratul mu'mini. síbẹ̀ ni táwọn yànjọ́ sẹ̀rí ikú pẹ̀lú alájí àgbà lọ́dọ̀ àfàgbà tajul alábì tálájí àgbà náà fi wá kírètì sumaratul adabi. bẹ́ẹ̀ la ní sumaratul salihin àtúndì sumaratul muntaki sumaratul arifin nànà ń bẹ sumaratul suada àwọn sùmọ̀rá ẹ̀kọ́ta gbogbo sùmọ̀rá láyé tajul adabi ni àbẹ̀lẹ̀ òun fún yín ọba tọ́sà àwọn nǹkan dèèyàn láì ti nǹkan mi bọ̀ tọ́sà yín náà dèèyàn tí wàá fi yín dúpẹ́ ìjẹyàn ń fàáfàá yín Àmín. ẹ bá ń sábẹ́ fún wọn lẹ́ẹ̀mẹ́ta àmín Àmín ya Allah ẹ jókòó àfáà tó wá bá mi ń darí tẹ́ ẹ̀ràn wá kí ló kọ rẹ Muhammadu Bello ọdọdọ mi ọwọ ajíṣẹ yín ẹ gbẹlẹgbà
wọn lọ́dọ̀ àmọ́ ní pẹ̀lú ògùn ọlọ́run á lè kó àmọ́ àárọ̀ lèmi tiẹ̀ pé mo lẹ́nu torí rẹ̀ á dé òru láago kan òru la dé torí yín la ìrìnrìn alẹ́ lánàá torí yín la ìrìnrìn alẹ́ ó ti sọ̀rọ̀ rìn tó lónìí mo kò síwájú ọlọ́run kó wọ́n láà pé àwọn ẹni rẹ̀ ni wọ́n pè mí tí mo fẹ́ lọ́dún wọn nínú tí èsì ṣe agreement ọ̀rọ̀ owó wọ́n ní kí ni yín gbà mọ́ ní tẹ́ bá ti fún wa àmọ́ fún price má ti sọmọ́ra ilé Kewu wa ni ilé Kewu alájàgbà ni alájàgbà ló ní gbogbo sọmọ́ra látọ̀dọ̀ àfàgbà wọ́n fi bẹ́ẹ̀ lọ́hùn kọ́kọ́ kẹ́ tẹ́ kọ́ ṣe kọ́ yìí májàfẹ́lẹ́ ìdágbére fáyé o. àmín àmín. ẹ jókòó lẹ́tọ̀ọ́ ọlọ́run la hawla wala quwwata illa billah. ẹ lọ jókòó. àwọn àgbàlagbà tó kọ́ wa lálẹ́ Qur'an àwọn bàbá tó kọ́ wa ní ìlìmí àwọn àfa àtàn yìí wá kùnú àgbákò ayé wọ́n jẹ́ àpàtúkò náà mi pè wọ́n fi wá sínú àwọn ìlọlẹ̀ ìpè wọn aláfẹ́ kọ́ wá sọ̀rọ̀ wọn alájàgbà àtàwọn tó bí wọn. rahimahumullah. babalágége àtàwọn tó bí wọn. rahimahumullah. baba àgbàlagbà jẹ àtàwọn tó bí wọn. rahimahumullah. àfàgbà tajìlẹ̀ àdábì àfàgbà tajìlẹ̀ mọ́mẹ́ni àfàgbà tajìlẹ̀ àrífínà àfàgbà tajìlẹ̀ mọ́ntàkínà baba àgbàgídọ́mà baba àgbàsálátì baba lẹ́gẹ̀rẹ̀ baba alábí onkíjìpá kátìbí àti kútìbí àfàwà lókè súnà baba sọlágbẹrú àfàwà àgbà àtàràgbà baba lọ́sàn baba àgbà ńbàdí òrí àfàwò baba àgbàlókè pàkátà àfàwà lé Eleha baba lé arúgbó rahimahumullah. baba àgbà bá sùnú àfà àgbà lámúnigun baba àgbà ọlọ́rẹ baba àgbà ńbẹ rahimahumullah. baba àgbà yédé baba àgbà ńsọ̀rọ̀ baba mímọ́sá kòkè kò béèrè kò bẹ́ ńkàràtú rò fógó ńkàràtú rahimahumullah. àfà àmàdà nídìí ọdún baba ńdarabi àfà wa bàdéńdè baba wa àgbà lálìkálí àgbà baba wa àgbà lé ọlọ́rọ̀ baba lé ẹlẹ́tẹ̀ẹ̀ta baba wa àgbà wọlé ọlá ṣeun baba àgbà wọlé ọlá baba àgbà ńsàlẹ̀ kòtò sàlẹ̀ jẹ̀rà sàlẹ̀ àkànní sàlẹ̀ àsì sàlẹ̀ kókó sàlẹ̀ gun baba àgbà alábìdún kelele baba àgbà tẹ́rẹ́ baba àgbà ńdí ayùn rẹ̀ baba wa àgbà ńbàrùbá baba àgbà bùbé baba àgbà lákàlámbì baba àgbà ńgbódòfò sọtafò màlẹ́fò kótójìfò nuwakófò yèrèfò rahimahumullah. gbogbo yìí wọn bẹ́ẹ̀ tẹnu dọ́dọ̀ wọn lónìí dọ́dọ̀ àfa àgbà yẹn ṣe wà límì àfa àbí gọ́rẹ̀ àtàwọn tẹnu dọ́dọ̀ wọn lónìí ọ̀tún kẹ́ ọ̀tún gẹ̀ ọ̀tún yọnu ọlọ́run àánú ọlọ́run àfẹ́ríjì ọlọ́run fàyàbalẹ̀ ọlọ́run ẹ̀yà fọkànbalẹ̀ kẹsùn dùnú ìmọ̀ ọlọ́run ó dó tiẹ̀ yín ò ní bàjẹ́ ọlọ́run bá fi kún fáwọn àfà. àmín. ọlọ́run bá fi kún fáwọn àfà. àmín. ọlọ́run bá fi kún fáwọn àfà. àmín. kàkẹ́ ànábì ọlọ́run tó ní wí kó fún wa wí. kó fún wa wí o. aláwòrán tó ní mímọ̀ kó fún wa mọ̀ lọ́lá wọn bàbá tí ìyá ń lò mọ́ wọn kàkà kí. naam. ọlọ́mọ sì wá gẹ́gẹ́ bí ẹyẹ. gẹ́gẹ́ bí ẹyẹ o. ẹyẹ ọ̀lẹ́sàn tí ó sàn yá rẹ̀. yọ̀sán yá rẹ̀ kó dàgbà kó fò lọ sóhun lẹ́sàn yẹ. pẹ̀hùn rẹ̀ jẹun tán sẹ́nu mẹ́rin. 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 bádìí ẹ̀ jẹun tán afẹnunu lẹ̀. afẹnunu lẹ̀ ọlọ́run máa ṣe wá láláì ìmúre. kàkà kí. naam. Kewu la ní ẹ̀kẹ́ ńlẹ̀ mú wa. ńlẹ̀ mú wa kú. a ní ẹ̀kàwé níwọ̀n lọ́bàdìjà ẹgbẹ̀rún alákọ̀wé kò tó bàtà wa. a ní Kewu la ní ẹ̀kẹ́ ńlẹ̀ mú wa. ńlẹ̀ mú wa bú. a ní ẹ̀kàwé níwọ̀n lọ́bàdìjà agbọ́ pẹ́ ti kàwé àmọ́ kò ṣiṣẹ́. ẹni bá Kewu aládàbí. àbí akéwu marikasi. àbí akéwu abúàjí. àbí akéwu akúnlẹ̀kẹ́. tí ó sì gbẹ wọn lẹ́sẹ̀ nígbà kan bó soko lọ́wọ́ yọ sọ̀gbẹ́ di ìgboro. kàkà kí. naam. ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini. ní gbinigbini. àgbẹ̀ làwọn àfa. kágbìyàn. àmọ́ èèyàn làwọn ń gbìn. sójú ọ̀nà Muhammadu. kí wá sí pé ní kòtò làwọn ń gbìyàn sí wọn yìí sápàyàn. sójú ọ̀nà Muhammadu. kágbìyàn. sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìn ṣùgbẹ́gẹ́. Kewu ló yẹ kámi àké láyé wa. òun ni mà tábò sí ọ̀rọ̀ ayé wọ̀.
àbòsí lọ́wọ́wé níwé báyé jẹ́. kàkà kí Naam. àrọ̀ wọ̀nyí lára wa dúpẹ́. Adúpẹ́ ọpẹ́ ní já sí ọpẹ́. gbogbo àwa tí a ké ewu wa lọ́dọ̀ Kamali. Lọ́dọ̀ Kamali. àtàwọn tí wọ́n ké tiwọn lọ́dọ̀ ọmọ Kewu. Lọ́dọ̀ ọmọ Kewu. ẹ wá àwọn dókítà òru wa tán jẹ́ tàdàbíyà. Tàdàbíyà. àtàwọn pírọfẹ́sọ̀ wa tán jẹ́ tàdàbíyà. Tàdàbíyà. àjàjà oníṣàánà wípé lọ́rin dádú. Lọ́rin dádú. níbi òun ká lè dé òní lè dúníyà. Nílé dúníyà o. wọ́n ti fi ládàbí ìmọ̀ wá gbogbo àdàbíyà. adúpẹ́ fún àwọn bàbá Sheikh Kamali. Sheikh Kamali. àrọ̀wọ̀ yìí lára wa dúpẹ́. ṣé wọ́n lọ́mọ tí wù mí Rabi Ọlọ́run yá. Ṣé wọ́n lọ́mọ tí wù mí Rabi Ọlọ́run. Àtọkùnrin àtobìnrin ọmọ tí mo bí. Àtọmọ tó bùn mí tí mo gbà sọ́dọ̀. Jẹ́ wọ́n jọ àfáwà Sheikh Kamali. Tọrọ mọ́ tó bá jọ bàbá àní mímọ́ púpọ̀. Bó tilẹ̀ wú kò ní mọ̀ tó yóò ṣe sùúrù. Jẹ́ wọ́n jọ àfáwà bàbá wa lágbájì. Tọrọ mọ́ tó bá jọ bàbá àní mímọ́ púpọ̀. Bó tilẹ̀ wú kò ní mọ̀ tó àní ládàbí kan. Jẹ́ wọ́n jọ àfáwà Sheikh Ádámù. Tọrọ mọ́ tó bá jọ bàbá àní mímọ́ púpọ̀. Kò sí nígbà ìwọ̀sí nílé dúníyà. Babalágége kì í bínú ìwọ̀sí ni wọ́n kọ́. Àfọ̀rẹ́ rẹ̀ bẹ̀ ọ́ Ànábì Muhammad. Ṣé wọ́n lọ́mọ tí wù mí Rabi Ọlọ́run. Ó yẹ ká dúpẹ́ oore èèyàn wa. Ó yẹ ká dúpẹ́ oore èèyàn wa. Ẹni a bá sóore fún tí kò lè dúpẹ́. Ẹni tọ̀hún tí dóòlè ní tó a kò ní lẹ́rù. Àti nílé àti lòde gbogbo àdàbíyà. Níbi yòówù ká lè lọ kárí àgbáyé. Níbi yòówù ká máa gbé nítorí tànàbí. Ó yẹ ká dúpẹ́ oore èèyàn wa. dákun máa yọ alẹ́ wọn jẹ́. Rabi Ọlọ́run. Dákun má bà lé wọn jẹ́. Rabi Ọlọ́run. Ilé àfáàgbà Tajuli Adabi àti ilé alájí àgbà Sheikh Kamali àti gbogbo ilé àwọn àfàwà tó kù. Àfọ̀rẹ́ rẹ̀ bẹ̀ ọ́ Ànábì Muhammad. Dákun má bà lé wọn jẹ́ àmì. bisimilayi kolo wàhálà gbogbo àwọn àfáwà níwájú Ọlọ́run bá kẹ́ wọn sí. Àmín. Bismillahir Rahmanir Rahim. Kul huwa Allahu ahadun. Allahu samadun. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahadun. Àmín. bàbá yìí jẹjẹ lọ. bisimilayi rahmanir rahim. billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa bihi nasta'inu. Rabbi zidni ilman. kí ayé àti mbẹ́lẹ́ ilé kí wọ́n náà la wà yìí. In tusibka hasanatun tasu'hum. Wa in tusibka musibatun yaqulu qad akhasna amrana min qabl. Wa yatawallaw wa hum farihun. àfa àtọ́gà ayà yìí nígbà tí ó sọ̀kalẹ̀ fún aṣáájú ẹ̀dá Muhammad jẹ́jẹ́ ọwọ́ rẹ̀ ò ti fẹ́ dilẹ̀ mọ́ bí ti jọ̀hún. Tusibka hasanatun tasu'hum wa in tusibka musibatun yaqulu qad akhazna amrana min qablu
ويتولوا وهم فرحون. ẹ wá jókòó lẹ̀ àgbàlagbà ẹ má aga níwájú yìí ẹ má bọ̀ wájú ní ẹ wá jókòó wájú báyìí ẹ aga ni ẹ jókòó mbẹ o. ẹ̀yin àgbàlagbà wa ní oríṣan kókò ní gbogbo àwọn tá a bá kéwú tọ́lọ̀ ń wá jogún kó ọwá jogún irú àárín nẹ́bí sára kálukú wa. sallallahu alayhi. bó ti jogún ẹ̀ fáwọn àfa wa náà nù ni ibi tí èèyàn ti kọ́kọ́ máa ní pọ́blẹ́mù láyé inú ẹbí ẹ̀ ni. àfi àfa ọwọ́n. ẹni àfa ò lè rí yẹ ẹ lè lógun nù mọ̀lẹ́bí mi rárá. ẹlẹ́ẹ̀kejì èèyàn máa ń lógun látàrọ̀ rẹ̀. Okay. ọ̀tá ti mọ̀ ọ́ lọ́tà wọn náà ti mọ̀ ọ́ wọ́n ta kété ni. ẹni ó burú jù lọ́rẹ́ kọ́dà fáwọn a máa ń kọ lórí alájẹ́ àgbà wọn ní fa asari àdúgbò kàmárì tán wa asari sọ̀dí kọ́ka alifa mara. Izar aduwaka marratan. wọ́n bá sọ̀rọ̀ fọ́ta ẹ̀ẹ̀kan péré náà ni. Wa azar sadiqaka alfa marra. bọ́ọ̀ bá sọ̀rọ̀ fọ́ rẹ̀ sọ̀rọ̀ fún ọ̀rẹ́ nígbẹ̀gbẹ̀rún. Ya subhanallah. ó ní kí ló ṣe bàjẹ́ ẹ̀rẹ́ta yóò bì lífẹ̀ẹ́ kò lè rí tán ó súnmọ́. gbogbo tó ń bá sọ wọn ní kàkún bàjẹ́ wọn ni ó rí ni. Subhanallah. Tusibuka hasanatun. afa yìí àwọn tọ́lọ̀ ń kójọ fún ànábì ìjọ náà ní Madina ọ̀tá ànábì tó bẹ̀rẹ̀ ní Madina òun ni pé ká ànábì tó di Madina Yẹ́síríbù ní Madina ń jẹ́ nígbò díbẹ̀ tán ló di Madina tó lè mọ̀nà wàrà Yẹ́síríbù ní ń jẹ́. Akramakumul karim. wọ́n ti kéde ọba Madina wọ́n ti kéde ẹ̀ sọ̀ngbọ́n adétọ́ba òde wọ́n ti mọ́jọ́ wúyè ọjọ́ wúyè ó kù ọ̀sẹ̀ méjì tí wọ́n wúyè fọba tí wọ́n gbadé kọba lérí bàtọ̀ ọba náà hun lọ́wọ́ lànà Muhammad wọ̀ndínà. Sallallahu alayhi wa sallam. mo rò pọ́jọ́ bí ànábì là ń ṣe. Sallallahu alayhi wa sallam. ó ti wà Madina gbogbo ètò àjọba kálukú bá dànù àti ẹni ìgbùlẹ̀ nídìí ọba mọ́ eléyìí náà ti tó kọ́ máa darí wa eléyìí náà tó ọba lé ọba lẹ́ni kankan lẹ́yìn mọ́ gbogbo aráàlú ti lọ sọ̀rọ̀ ń dàfa ní Muhammad. Sallallahu alayhi wa sallam. ọwọ́ wò yín wọ̀ pé wọ́n nìkan ní ọwọ́ kú òun náà wà lè sọ̀rọ̀ ń dà ọwọ́ adarapọ̀ mọ́ àmọ́ wọn ní kọ́sídù tiẹ̀ lọ́tọ̀ adáfo tó fi dọ́dà nẹ́bí ọ̀tọ̀ ni èèwọ̀ ló dé tèmi ò fi jọba mọ́ èmi náà wà darapọ̀ mọ́ bí ìjòkó tẹ́lẹ̀ tí wàá rọrùn yíyà yìí yóò sojú èmi àti ẹ̀. Tusibuka hasanatun tasuhum wa in tusibuka musibatun yaqulu qad akhadhna amrana min qabl wa yatawallaw wa hum farihun. àfa àtọ́ga òun ni ni ọmọ wa kó sí àwọn sàábé gbogbo àwọn ansaru tí wọ́n ju ọjọ́ sẹ́lẹ̀ tán gbà fún ànábì ní Madina yóò mọ̀ wá sọ fún wọn pé bọ́ba ní ẹ̀ka lọ yọ́ lọ́ọ́ pa yín ni o iléeṣẹ́ ni o ẹ máa sọ pọ́ rẹ̀ yín ẹlẹ́ẹ̀lọ ẹ máa fọwọ́n ju ara yín gbogbo ètè òlọ́kọ̀ wọn. Subhanallah. yàwá jòkó tà nábì báwa bá ti wá dé bí abẹ́ lọ́nkọ́ ní ẹ̀rọ kẹ́ yóò dá mi fọ́nà mo sẹ̀ gba abẹ́rẹ́ tán ni wọ́n sì ní mo gbọ̀rọ̀ rẹ́sítì dáadáa ilé yà ni kí ẹ bá kí n má
àwọn oríṣiríṣi excuse tí ò ní lárí èyí wọn máa gbé fi ya Rasulullah yọ̀ǹda wọn wọn ẹ̀ tẹ́wọ̀ pé dẹ́tẹ́ wọn lẹ́nu tán ọ̀lẹ́ ni wọn ò jiná. La ilaha illallah. àwọn wọn ní lọ́lọ́run tọ́ka sí ibi ayé yìí àmọ́ wá sí déédéé bí kálukú náà ti jáde. èmi á máa kìlọ̀ fún gbogbo èèyàn àfa láti rí mi gbogbo àfa tí wọ́n máa bọ̀ tí ilé ọmọ rọ tó pé àfa dé dákun má jẹ́ kí gbà ogun ọ́ o má jẹ́ gbà ogun ọ́ o torí gbogbo gbàláyé ni wọ́n retí ẹkún lé baba kálukú wa lérí wa tán fẹ́ sun ọlọ́ọ̀ni fún wọn sọ́ba. La ilaha illallah. gbogbo lé baba kálukú wa náà ti retí ẹkún lérí wa tán fẹ́ sun ọlọ́ọ̀ni ò fún wọn sun. Àmín àmín àmín. àbá yìí Baba. ọ̀sísẹ́ ọlọ́run kó tún wọn sí. makaliki lọ́lọ́run. Tusibuka hasanatun. ilé anabi Muhammad ọlọ́run bá ní dáadáa kan bá tó ẹ lọ́wọ́ tán ní abuafa maka abuafa mọ́tò ẹ́stéètì bíi mẹ́rin àti parí ẹ̀ kọ́kọ́rọ́ rẹ̀ afa abọ̀yìn láyé abọ̀yìn lọ́run. Tusibuka hasanatun tasuhum. àfa yìí máa bá gbọ́ pé ẹnìkan wá wọn náà àfa ń ṣe mòlúdi lórí Sango ọwọ́ ayé àfẹ́ mòlúdi dà ọmọ yẹn ní 20 million àti mọ́tò tó dúró yìí táfa wà ní láàyè àfa ń bomi lójú tọ́lọ́run bá gbèrú dáadáa bẹ́ẹ̀ bá ọ̀rẹ́ ànábì. Tasuhum. yóò sì kó bànújẹ́ ayátàlẹ̀kẹ́ àmọ́ bá wọn bá àti àfa yìí lè mọ̀ tó. Tasuhum. ó torí mọ́kàgbà lẹ́ni táwa ń bínú ẹ̀. Tasuhum. wọ́n tó fún 20 million lẹ́ni táwa ń bínú ẹ̀. Tasuhum. kò sírú oore tó lè bá ọ létí nínú àwọn fámìlì rẹ̀ ó dùn sí ọ. àfàwọn kọ̀ọ̀kan nínú wọn. àìsí dunnú sí ọtún òdunnú sí wọn kì í ṣe pọ̀ ọ̀sẹ̀ wọn ẹnu ẹ̀ṣẹ̀ tó ọ̀sẹ̀ ni pé ìwọ déèyàn láì sọmọ tiwọn ló dà á. La ilaha illallah. yóò wá jẹ́ wò kápẹ́ lágboolé wa níyì báwọn ọmọ ti pọ̀ tó tá a bí wọ́n làwọn ọmọ tí wọ́n mọ̀ á sáré tẹ̀lé Subhanallah. ẹgbẹ́ ń bí ládọ́gba àbí káyìn mi ṣẹgbẹ́ rẹ̀ ó ti gbàgbé pọ́tọ́ la gbà ọ̀tọ̀lẹ̀gbọ́n Ọ̀tọ̀lẹ̀gbọ́n. ẹ dákọ̀ ànábì kan nínú àwọn ànábì ọlọ́run tí ọ̀sà gbà ànábì Muhammad àmọ́ gbà ní wọn ànábì wájú ọlọ́run ní wà lè gbọ́n tọ́ba dálì kìí àmọ́ ẹni tá níbi ọ̀bá sáyẹ́nsì sàtífíkẹ́tì ẹ̀ kò ní kọjá. Ọmọ ṣe o. ọ̀tọ̀ la gbà ọ̀tọ̀lẹ̀gbọ́n lágbájá àwọn kọ́ bí àgbànú àmọ́ ta ló sọ lọ́run sọ dèèyàn lágbájá nu ẹ̀gbọ́n nù ẹni tí ọba dé tí nǹkan ò sí ẹ̀gbọ́n nù. Nàtánu ok mo wà lè. Alright yóò sì lọ. Tusibuka hasanatun tasuhum wa in tusibka musibatun yaqulu qad akhadhna amrana min qabl wa yatawallaw wa hum farihun. Suratu Tauba aya kilo nkeun. Aya 49 to 50. 49 and 50. Yes. Suratu Tauba aya torí lè kéwù la wa. Aya 50. 50. Yes. Àti 51. 51. Eré ànábì ẹ̀yin àfa. In tusibuka hasanatun. Bọ́lọ̀ ń bá ló ń gbèsè rẹ̀ dé gbé dáadáa kẹ́dé fún yẹn nísìn. In tusibuka hasanatun Má bọ̀. tasuhum. Àwọn tí ó fẹ́ kó dáa fún yín inú wọn sì máa bàjẹ́. Tasuhum. Àwọn tí ṣàdúrà tán kélé kẹ́díjà kò lójú ayé tó bá pẹ́yìn dàtán lẹ̀ kẹ́dí rẹ́ kùn ní ọmọ ake. Tasuhum. Àfa yìí ọmọ mi tó ti bọ̀ ọ́ jẹ́ dé pẹ̀lú ẹnu. Irú wọn ni tó máa wá bàjẹ́ sórí. Kai.
ẹ mọ ká alhamdulilayi àfàwọn oníṣà kókó lónìí mòlúdì wọ́n fún wọn ní mọ́tò fẹ́ńsà. tusibka hasanatun tasu'hum. alhamdulilayi àwọn ń jálà bí àfa wọ́n fún Eleha àfa ní mọ́kà méjì. àwọn jálàbí kan wà lé ẹ ló fún wájú mi ni wọ́n pààkì sí lálẹ́. tusibka hasanatun tasu'hum. bọ́lá bá gbé orí kan dé ìbànújẹ́ máa bá wọn ni inú wọn wà bàjẹ́ yóò kó ìbànújẹ́ bá wọn. wa in tusibka musibatun. àfa bí àgbákò kàbí wàhálà kan bá bá yín. wa in tusibka musibatun. ànábì káwọn yẹn lógún wọ́n wá ṣe wọ́n léṣe púpọ̀. kọlu wọ́n wà pé orí wí ni. yakulu. wọ́n wà pé. qad akhadhna amrana min qabl. lọ́jà àwọn gbà yọ̀ǹda tẹ́lẹ̀ ọlọ́run yọ wá táwa ti lọ gbà yọ̀ǹda pẹ̀. wọ́n yà purọ́pọ́ rẹ̀ mí. èmi mọ̀ yà lẹ́yìn nínú mi. mọ̀ yà purọ́mọ́ kàwé mi kan tó ti kú pẹ́. mọ̀ lọ́sẹ̀ kú ni. qad akhadhna amrana min qabl. àwa ti gbàṣẹ àti gbà yọ̀ǹda pàdé lọ tẹ́lẹ̀. wa yatawallaw. wọ́n wá yẹ́yìn padà kó lọ́dà nẹ́bì. wa hum farihuna. lẹ́ni tí nínú pé ń pẹ́ wọn tó pa wọn dé yányán ń pẹ́ wọn tó kú tán. wa yatawallaw. àfi kí àgbà kò má ṣe àfa. wa hum farihun. baba àfi ká àgbà kò má ṣe àwọn àfa. àfa yìí àfi ká àgbà kò má ṣe wádé. kò sáà fà tọ́jáde tí ọmọ wa yìí kú káàkiri. Yes, of course. ọlọ́run ọ̀pá wa ni. gbogbo ẹni bá rí ìrònú ṣe kí ni wá ká. kọ́ra bí òrìn ìrò tó bá lóhun òun travel lọ lásán ikú ni wá lọ. bọ́bá lọ ni tọ́bọ̀ ọ̀rẹ́ tọ̀ ọlọ́run ọ̀pá nù. àtúndébì kan láti Ògbómọ̀ṣọ́ sí Ìlọrin àti rìnrìn ńgbà wa ní kálukú ń tọ́nu padà àmọ́ tó sẹ́yìn lójú ọ̀nà wà ní bá tún tọ́nu kọ́dà àwọn àjàgbé náà ń sáré tọ́nu. aláàtún padà s'Ógbómọ̀ṣọ́ ká lọ gba ohun ẹgbẹ́ kejì. tí nǹkan kan bá sàfà láì da tọ́lọ́hún wá yọ bóyá àfà dá lẹ́sẹ̀ ọlọ́run gẹ̀tẹ̀ wọ́n ní ọlọ́run gẹ̀tẹ̀ ní sùúrù ó yẹ kó pa yẹn. La ilaha illallah. bí dáadáa bá bá wa inú wọn bàjẹ́ bàgbà kò ṣẹlẹ̀ wà lọ́lọ́run yọ àwọn táwọn. kullan yusibana illa ma kataba Allahu lana. eré anabi sọ fún kékeré ní kàn ní sàwọn àfa àfitọ́lọ́ nbà gbogbo jábá tó ṣíwá ó wà ní àkọọ́lẹ̀ àṣàṣì yìí ò lè ràn wá. torí pé àwa ní nǹkan pè ní back to sender. ok. àwa tá n ké kùrìsíyù àwa tá n ké fatia àwa tá n ké náà tẹ́ná èmi ò tẹ̀ sábà yàsìn torí máa fi bí pààyàn tiẹ̀ yóò ṣe yàsìn fọwọ́ apọ́nlá sọ. nǹkan ṣe. kullan yusibana illa ma kataba Allahu lana. òun burúkú kàn tiẹ̀ oníjàgbá kò sí ọ kò sí ní oróore. yàsìn burúkú kọ àwa tá n ké Kùránì àwa tá n ké káfí àwa ilẹ̀ sàṣìyà àwa tá ní nǹkan bẹ́ẹ̀ tá a bá fi ń panu jà síbúnà láwọn ní mọ̀lẹ́wọ̀ kí n lọ ọ̀ nípa àparí ni àparí sàṣìyàn àparí tọ́ra ti àṣàṣì làwa ń lò ní àlàlù Kùránì àwọn ọba wọn láti malaria lẹ́ẹ̀fì rí i pé àwọn àfa tásàṣì yẹn mọ́mọ́ jẹ́ kan wọ́n gbé bọ́ lérí àwọn àfa Nàìjíríà èyàn àfa lọ́rin wọ́n gbé ẹbọ lásán wọ́n gbé lérí yín ẹ sì ń búra yín ẹ bá ń bi àfa àdàbí àti màrìkàsí lérí àti sọmọdà tó fèsì ara wọn kí ló dùn wọn ẹbọ lásán gbé lérí yín àṣẹ ìlànà àṣàṣì lára àṣà ti malaria rẹ̀ lò. ẹ jẹ́ kí làlájà gbà fi sàn pé ṣé àdàmọ̀ sí fún un
ẹjọ́ kí ni baba alágé sọ wọn pé alájẹ Sheikh kà máa ń ṣe fún ẹjọ́ kí làáfà àgbàjì fi sùn wọn tẹ́ẹ̀ fi ń bóra yín àwọn gèfèrí lọ́gbẹ́bọ lérí yín mọ̀ pé fẹ́ dojú Ìsìlámù lẹ̀ Yorùbá bolẹ̀ wọ́n rí i pé ọ̀sán náà àfi káwọn wíìnì Ìlọrin wọ́n ní Ìlọrin ò sí wíìnì àfi káwọn dojú àwọn káwọn kẹ́yà àwọn afá síra wọn wọ́n á gbẹ́bọ ọ̀sán gangan ẹ̀yìn àfa Ìlọrin takú ẹni wọ́n ní sísẹ̀ sí Ìlọrin wọn àṣírí ṣe wọ́n lè gbẹ́bọ nítorí pé ẹni ò ní gbọ́ra yín yé mọ́ àṣẹ láǹtí àṣàṣì lára àṣàǹtí mọ̀ lérí àlẹ́ ní. kullan yusibana. nǹkan kan ò lè ṣe àwa yìí bá. illa ma kataba Allahu lana huwa maulana. má dà pọ̀ ilá má kíni. kullan tusibana. sọ pé nǹkan kan ò lè ṣe á. illa ma kataba Allahu lana. àfi tọ́lọ̀ bá kọ fún wa pé ó ṣe wá nìkan torí kíni. huwa maulana. òun lọ gá tíya ọlọ́run lọ gá tíya. huwa maulana. bọ́ba ní kí ibi ọ̀pá náà ni. huwa maulana. bọ́ba ní káàrún jẹjẹ á jẹun náà ni. huwa maulana. bọ́ba ní káàrí òsì wa àrí òsì àná ni. huwa maulana. bọ́ba tún ní agbádùn àtúgbádùn náà ni. huwa maulana. èyí sàṣà sí tiẹ̀ ní ọ̀ràn wa. wa ala Allahi àfa yìí. falyatawakkalil mu'minun. bọ́jọ́ kí o pé ìwọ kọ́ pa wá. ọkọ̀ pa wá. gbogbo sìkàsìkà adáyídá wàhálà ni kò sí tàbọ̀n tí yọpa fẹ́fẹ́. kò sí nǹkan ò ní sí wa. ẹ̀ka ni ẹ̀bẹ̀rù àjẹ́ mi àjà àjẹ́ ní connection náà. àjẹ́. àfa tó ní connection pẹ̀lú àjẹ́ làjẹ́ lè dààmú. yes bẹ́ẹ̀ ni. n bá àfa àtọ́ga ìwọ tó bá ti ní connection pẹ̀lú wọn. ọbẹ̀ kọ́ ọmọ kéwù jọ wọn ní lọ́dọ̀ àwọn yín sẹ̀sì kí lè kéwù mi lè kún ẹ ti jọ gba nọ́mbà ara yín nù. ẹ ti jọ ní connection yẹn. yes of course. wọ́n bá ṣàyọ̀rọ̀ ẹ̀ toro ti jákun ọlọ́run kó lára rẹ̀. bẹ́ẹ̀ ni. yes. àmì ò ní connection pẹ̀lú wọn náà. kí la fẹ́ fi wọn sí. àṣàṣì yìí ló ṣe àrùn mi ẹ̀kejì mi ò lásẹ̀mbìlì tí mo ń jòkó bóòlù àṣẹ̀mbìlì rí kódà àmọ́ pẹ̀lọpọ̀ sàmàrí ọmọ ẹlẹ́mi tí ń sàdúrà pé òun lé kinní kan látijọ́ yìí ọwọ́ kò ní kọ̀ọ̀lá kọ́lọ̀ wọn sànú ẹ̀ ọba lè jòkó lásẹ̀mbìlì ọmọbìnrin kan bá kọjá wọn my fine ìkan wọn tìjé ọmọ tí wọn ti kò sí bá sùn rí o ògèdè pé kí wọ́n lè kájú kó wọn lọ ba lẹ́yìn bọ́bá yá ni. àwọn tó ọmọ rí ìlòkulò lè máa lò àwọn náà wà rẹ̀ ká bá ṣe rẹ́rìn ọlọ́run ìwọ tí mo fẹ́ gbàdúrà rẹ̀ lọ́la ọdẹ ọdún mọ́kànlá kí n tó dọ̀ lóhùn. la ilaha illallah. tábàdà ẹ̀yẹ nìkan lẹ̀ lásẹ̀mbílì ẹni ọba rẹ̀ rí ọdún mọ́kànlá lọ́wọ́ fi fèlè gbígbàdúrà lóde mi ọlọ́run ọlọ́run ó pè mí ọ̀gẹ̀dẹ̀gbà. qul la yusibana illa ma kataba Allahu lana. ẹ fún alága ẹ fún alága. huwa maulana. àga wọn dà mọ́ ó jòkó. wa ala Allahi falyatawakkalil mu'minun. ẹni rẹ ni wọ́n yẹn dáadáa wọ́n fẹ́ràn mi pọ̀ bẹ́ẹ̀ ti lọ́hùn ẹni rẹ ni wọ́n olólùfẹ́ wa ni wọ́n tí yóò ní bàjẹ́ láíláí wọ́n kò ní fẹ́ bàjẹ́ bèlè jọ́ bàjẹ́ kìí sẹ́yìn nìkan o àtẹ̀tàbà sàmì ti bá gbọ́ ní. àmín. Ọlọ́run ní connection pẹ̀lú wọn ẹ̀yin àfáà rẹ̀ ń bóra yín ẹ̀yin bá yín wí o tá a máa béèrè wá àrùjọ ní sìkìlọ̀ fẹ́ wí kí ló pa alájẹ àdámọ̀ ń ṣe fún ọ kí ló kí baba alágége ṣe alájẹ tí Sheikh máa ń ṣe fún ọ kí ló kí baba alágbàjì ṣe fún ẹ wọn náà kọ ọ̀la ń tẹ àṣàṣì lára ni ọgbẹ́ bọ̀ ọ̀sán tèrí rè èmi wà kó yàrá wọn àtàná sójú wọn àtà kámẹ́rà ní wàá kékeré èmi tá àṣàṣì yìí mú ẹnìkan oṣù mọ́bẹ̀rù láyé òun náà lọ́lọ́run. Allahu Akbar. mọ́bẹ̀rù rẹ̀ ọlọ́run. ìyẹn gbọ́dọ̀ bẹ̀rù ẹgbẹ́ tó bá yẹn. ọba tó fò yẹn lẹ̀ tí wọ́n mọ̀ wù tó sì wọ́n bá bí ọ̀dà jẹ́ òsì ń lè jẹ́. ìyẹn tó sílẹ̀kùnlẹ̀ tó ní tó bá bí ọ̀dà jáde. ọkọjá ọgbà tí tilẹ̀kùn mẹ́rin kẹ́yọ̀ kó tó tìyàn mọ́lẹ̀. alẹ́ rọ ọmọ gbélé bá oṣù mọ̀ wò náà ta. alẹ́ rọ wọlé yóò pé mẹ́múdù. ọlọ́run
ẹ wà lọ́wọ́ òróró kí ni tó iná láṣẹ dídì lè kọ́ bí iná láṣẹ dídì lè kọ́ tálọ́mọ yẹn náà tọ́lọ́hún wọ́tọ̀ wò kòróró tọ́lọ́hún wò. ọmọ bó ti mọ. ọgbọ́tọ̀ iná bá ti sọ̀rọ̀ bíkà láṣẹ dídì nínú yẹn tèmi ọlọ́run ó lè iná bá ti sọ̀rọ̀ bíkà láṣẹ dídì lulu tèmi ọlọ́run ló le jù. wow double wow. ọlọ́run òróró kí n jẹ́ kó òróró. wọ́tọ̀ wò. tọ́wò. kílẹ̀ tó sún lónìí tọ́ ọmọ bó ti sùn. ọkọ̀ bẹ̀rẹ̀ sí ma kiri ata lójú oorun ni. ẹ bá ó sùn lórí bẹ́ẹ̀ di ọ bara rẹ lẹ́lẹ́ lójú ọ̀nà yàrá ní hòhò. ó ní ma ta bọ́ sọ́lára rẹ. wọ́n ti bọ́ sọ́lára rẹ wọ́n nu ọlákàjẹ́ ó tún máa ta yín bọ́ ọba jí. akẹ́rẹ́ àmọ́ kọ́mọlé kẹrí. àfa yìí gbogbo ẹ̀yin àfa ẹ lọ wá àǹtí àṣàṣì ẹ yé lọ àǹtí màlẹ́ríà wọ́n fẹ́ bà ìsìlámù lẹ Yorùbá jẹ́ wọn ò sì lè rí ìbàjẹ́ láì dojú Ìlọrin bolẹ̀ ojú Ìlọrin ò sì lè dà bolẹ̀ náà fi ń kẹ́yìn àwọn àfa àṣírà wọn. àbá wa ń búra wọn káàkiri má ṣe o. ẹ àfa wa kọjú síra yìí. ṣé pé fúnra yín. ọmọ alájà gbàdé mi tó de kọ àdàbí àpọ́nbí tí kakọ̀ la. ní mo bá alájà gbà kí fún ọ lésì nítorí ọbẹ̀ sí lára àwọn lọ mú o sì ní mo bú àbálá gígí fún ọ lésì tọ́ra àwọn bí mi barikasi ló bí mi àdàbí àlọ́tọ̀ mi nítorí fẹ́ mú lára àwọn lọ mú o ní bú àbálá gbàjì kí n dọ́ọ̀lù nítorí fẹ́ mú lára àwọn lọ mú kò sáfà lọ́rin tó kọ́dà bó bú ọba lọ́rin ní dọ́ọ̀lù àfa àgbà yẹn yẹ gbogbo lọ́rin nù àfa àgbà pátápátá ẹ̀ ṣiṣẹ́ wù ni. Sheikh ó di méní. Sheikh ó di méjì. Sheikh wallahu ya'simuka minan nas la takhafu darakan wala hawla wala quwwata illa billah. bọ́ọ̀ bá bú wọn ìrìn dọ̀ lóhùn tí n bá dọ̀ lóhùn mo fẹ́ gbọ̀n ìyàtọ̀ jẹ́ kúrò lára rẹ̀ mo fẹ́ gbọ̀n díẹ̀ lẹ́nu. bẹ́ẹ̀ni. àfi kí n jó gbà á lódìdí orí ibùdó fẹsẹ̀ kó di táwọn ọmọ rẹ̀ ọmọ jogun lọ láíláí. wow. ya subhanallah láàmì sàṣà. afa tó ga. àrànṣẹ́ ọlọ́run ọba yín. sálùkù àlà ń ké ilé kéwù la wa ọjọ́ lọ ọya afa yìí. wa ala Allahi falyatawakkal mu'minun. kólé tó bẹ̀rẹ̀. lan yusibana illa ma kataba Allahu lana. ìrìn ànábì sọ fún wọn pé kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ sáwa. lan yusibana. nǹkan kan ò ní sí agbókè ẹja ní alákàmọ̀dé yìí là ní débà o. lan yusibana. ẹ̀ ń tẹ́ láti ṣàṣeyọrí ẹ̀ ilẹ̀ agbára lé ẹ̀. èèyàn lè jákò lára kó dùn wá tọ́lá agbára lé tẹ́lẹ̀. yes of course. nígbà tá agbára ti tẹ́lẹ̀. ọlọ́run lágbára lé. bẹ́ẹ̀ni. kí ayé kan yókù ká wá ṣàdúrà kàmá lọ ní. o ti parí méjì. so ilẹ̀ imaamu ahmadu bin hanbali. radiyallahu anhu. wọ́n bí imaamu hanbali léèrè. pé. kayfa sabilu ila salamati minan nas. ọ̀nà wo láàrin. ọ̀nà wo bó la ṣe fẹ́. tààfin la lọ́wọ́ àwọn èèyàn lọ́wọ́ ma nẹ́bí adama. táwọn èèyàn òfin ní máa sọ sí wa la. tààfin la ń bẹ àgbà kò tí mẹ lọ́wọ́. tààfin la. tí wọ́n di pásá sí ọ̀rọ̀ àwọn ìbàjẹ́ lókè tán sí. bẹ́ẹ̀ni. ìbàjẹ́ ló kù kọ́lọ́ ọ̀sán agbógbé alékè. láti Ìlọrin ní àyè kárí gbogbo ilẹ̀ káàró jìrì kò síbi táwọn òbí ètí bà wá jẹ́ kọ́dọ̀ ọkùnrin ń bà wá jẹ́ dáadáa kọ́dọ̀ àwọn afáàná. kọ́dọ̀ ìtọ́jú ìbẹ̀lẹ̀ nípa afáàná tún ṣe bàjẹ́. tọ́ tí wọ́n kó tiẹ̀ jọyàn lójú. àwọn kan wá bọ́ síbì kan wọ́n sọ̀rọ̀ àwọn di pọtumọ́tò. wọ́n kásìrí aláṣìírí sọ́wọ́ wọ́n máa kásìrí wá síbẹ̀. àyè má sẹ́yìn. kò sáà fọ́ọ̀hún táwọ̀ láṣìírí ẹ̀ lọ́wọ́ ẹ dákun àfọ́ọ̀hún nílọrin yìí táwọ̀ láṣìírí ẹ̀ lọ́wọ́. kíni. wàá rí ọmọ Musa gbà sírí ẹ̀ ní. ọmọ ajíkòbí àṣírí ẹ̀ ní lọ́wọ́ yìí. àbàṣákì àdó àgbà kọ. ọmọ òkèlè lè jagun àṣírí ẹ̀ ní lọ́wọ́ yìí. Sannu-Sheu ń kọ. ọmọ jàgbọ́rọ́ àṣírí ẹ̀ ní lọ́wọ́ yìí. àfọ òrìṣà kókó kó. tiẹ̀ kó tiẹ̀ pọ̀ àwọn ojú fò ní tọ́wà létí odò àṣírí ẹ̀ ní. àṣẹ lọ́wọ́ yìí. gbogbo àwa tẹ wá kásìrí wa sówó òun yányán ẹ̀dá kan nu wa ta lọ́wọ́ sọ de yẹn. alhamdulilah. ìwọ tó wa ń kásìrí wa sówó kí n pè tiẹ̀ ta. ẹ má blame ẹ o náà lọ́mọ tó yanjú o. ok. ọmọ mẹ́rin náà ló ní. méjì ń bẹ mọ́ ń dà la. ok. ètò ojóbìnrin ń ṣe wúkọ̀p. ọ̀kan dá lẹ́sẹ̀ kejì náà. wọ́n ní Imam Ibn Hanbali
mọ́mọ́ máa ń bà ní. kayfa sabilu ila salamati minan nas. ọgbọ́n wo la dá sí tá a fi là ń lọ níbi ọ̀nà ọmọ níbi àdámọ́. ìníwó lárí bó la ṣe táyì la kí la lò. fa ajaba ọwọ́ dá wọn lóhùn. afa wa dá wọn lóhùn ẹ̀ ń sàròyé káì káì àfa ká. ẹ lọ́wọ́ níjà sí ìjú ọgbọ́dọ̀ jáfa. àtúyọ̀dà insha allah. àtúyọ̀dà àtúkọ́dá ni o. afa yìí baba. ọwọ́ dá wọn lóhùn tu'tihim wala ta'khusu minhum allah. tu'tihim wala ta'khusu minhum ẹ bọ̀ fún wọn ni ẹ má gbà lọ́wọ́ ẹ nígbà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ni. káyì àwọn ọmọ ayáwó lọ́wọ́ wa ni a ní béèrè mọ́. bẹ́ẹ̀ni. àbúrò bá rẹ̀ tó bá ní òní dáa fún ọ̀rọ̀ ká dáa fún yọkàn wá rẹ̀ lọ́nà mílẹ̀ngbẹ́ wọn bá ti mọ́sínì wá àwọn alájí dà ẹlẹ́rú ti wọ́kọ́ pa àníyàn lọ pa àṣẹ́bọ̀n ló ní kò ní dáa fún ọ. ẹ máa fún wọn ni ẹ má gbà lọ́wọ́ wọn ẹni tẹ́ mọ̀ kí n bá yín jẹ́lẹ̀ gbólé ẹ fún mi ǹjẹ́ bá gbọ́ pọ́ ẹ rẹ̀ kó mi ni ẹ ra sẹ̀ mú fún ẹni pé 10 kg fún ebi ń panu ẹ wá fún 5,000 ẹ fi lé ẹ fi lé ẹ wá sọ gbogbo àdúrà tó ọmọ ṣe ní bá wa o kọ́sẹ̀sì ọmọ dàmú ẹ wá ìyá alágbájá wọn lọ ń sọkàn kí ló ṣe lè kí ló ṣe ọ owó owó lápò ọjà mi ló bàjẹ́ ọ̀dà gba 200,000. kílẹ̀ ló ṣe ya kínní kílẹ̀ ló ṣe ẹ gbé lọ sùtù mágàjí rẹ tí wọ́n gbogbo bá ìtàn gbàgbé àwà san ẹni mo gbé ẹ máa kó mi bò. ẹ jẹ́ ọ̀fẹ́ náà rẹ sá máa tọ́jú ẹ máa ṣe fún ni o má gbà lọ́wọ́ rẹ̀ ẹ má gbà. má gbà lọ́wọ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ nù wayudhunaka wala tuzihim ayyakumullah. wayudhunaka wala tuzihim akramakumullah. wala tu'dhihim wọ́n mọ̀ sí ọ́ ní sùtánì ọ̀gbọ̀rọ̀ retaliate ọ̀gbọ̀rọ̀ gbẹ̀san wọ́n mọ̀ bà ọ́ jẹ́ ni má bà wọ́n jẹ́ má bà wọ́n jẹ́ ń tiẹ̀. wọ́n mọ̀ bú ọ ni má fèsì. ìwọ má fèsì dákẹ́ sá máa wò wọ́n kì í ṣe pọ̀ gọ̀ bí ó ti dáa fún ọ ni wọ́n ń sáré. ọ̀pọ̀ àwọn méjì wọ́n sí ẹni àwọn akọ́kọ́ ṣe mo sì wà ní jòkó wọn kì í wá sí ti kọjá kẹ́hìn máa dáwákà àwọn àdì kẹ́hìn máa dáwákà níyẹn o lójú wa náà tani bá wí àwa lè ṣe wá sí ká má dá wa ká. kẹ́hìn máa sọ kí n gbà náà ọ̀fẹ́ kí àwọn afáwọn máa kúnlẹ̀ sí kúlù wà láò bídíà tani bá wí. àtàǹpàkò mojú ọ̀kan mo sì gba màákì mọ́ àfáàyè mọ̀rọ̀ sọ dáadáa try gan o. try gan dúpẹ́ fún yín púpọ̀ lọ́wọ́ àṣẹ ilẹ̀ mo sì bẹ̀rẹ̀ wá sí tèmi mo tún dáwákà mo tún kúnlẹ̀ ó náà tún náwó bí sì ń bá mo sì wá tèmi náà kọ́dà ń lọ́dọ̀ tiẹ̀ rárá. kọ́dà àyà sí. ọwọ́ àdọ́dún tó tẹ̀lé tó pé àwọn wá sí mo wá rí i èmi nìkan wọn àfáàtà ìbá pé wọn àwọn ò ti pè mọ́. ẹ pé náà wá sí máa ń dùn. kí ló dé àwọn lọ́sàn-án ní sẹ́ni máa yẹn burú òun tọ́ kó lè fèsì kọ́dà kọ̀sọ̀ kankan. ó sì da gbogbo ọ̀rọ̀ òun nù. láàrin bí ọ̀sẹ̀ kan wọn bá sọ alákàrà lóhùn láwọn ọmọ tẹ́lẹ̀ òun kìlójú oorun. àwọn ò sì àwọn tí ń bá máa yẹn rìn lágbára o. àwọn aráyé ti àwọn. èmi ò sì ráyè. àwọn àyè wa dá wá sí 4-5 lóòjọ́. sọ́wọ́n ní màá sà sí. ọlọ́mọdé àṣàgbákò adúrún tí fẹ́ lẹ̀ yìí. bàbá kàṣe ni wayudhunaka wọ́n mọ̀ sọ̀ ń sùtá wala tu'dhihim má gbẹ̀san o. ìwọ má rí ta létí o. sọ̀ngbọ́ naam. watakidi masalihahum wala tukallifuhum biqada'i masalihika. ọmọ gbọ́ bí abùkátà wọn ni ọ gbọ́dọ̀ fọ́sùnkẹ́ túláàsì wọ́n gbọ́dọ̀ sí fún wọn náà jọ tiẹ̀. njọba gbọ́ wọn bí mọ̀rẹ́ ẹran súná bàbá gbọ́ nìkan kú lé wọn gbá pẹ̀lú bọ́ lọ. àfa yìí ọmọ bí abùkátà tiwọn ni Mm. bọ́ọ̀ gbọ́dọ̀ fọ́sùnkẹ́ wọ́n ṣe fún ẹ. má túláàsì wọn. tó fi là lọ́wọ́ wọn nù. tó fi káyé já lọ́wọ́ wọn. tí n tán máa ń sàṣọ fún padà sọ́dọ̀ wọn. tọ́ba ní kiri ìdíná fún wọn pa. ìdá àṣàṣì padà nu. tọ́ba ń kọ́ back to sender ìnìyẹn. oko bagide yìí lọ́dọ̀ àwọn Yorùbá wọn ní oko bagide yìí. kì í sọ fọ owó ni o. yọ tọ́ba gùn mí parí àti ládùúgbò àti inú ìlú mo fẹ́ dá sàṣì wọn padà lónìí. ìwà jílu ní ọ̀nà ìwà ayyuhal insanu magarraka birabbikal karimi alladhi khalaqaka fasawwaka fa'adalaka fi ayyi suratin ma sha'a rakkabaka. wọ́n mọ wá túmọ̀ rẹ̀ kí àwọn àgbàlagbà ló rà sí rí wọn àní òkè kí ni túmọ̀ kí lọ́kàn pẹ̀lú túmọ̀ rẹ̀ ọkọ̀ ọlọ́run kéwù ni. èmi àmọ́ à ń kọ́ kí wọ́n kọ́ àlọ́fọ̀ wọ́n fọ̀fọ̀ kírun. ọmọ bíi àbùkátà wọn ni má làbọ̀ wọn lọ́gbọ́n gbọ́dọ̀ ṣe fún ọ padà. bàtú láti wọn o. kí ìlànà wò àwọn tí wọ́n bí
Amadu ọmọ Ambali àfàwà àgbà alimarhum àwọn tí wọ́n bí wọ́n léèrè. tí wọ́n bí wọ́n léèrè kí ìlàlàhù wọ́n wá ń sọ fàáfà. ìnáha sọ àbátú ya imam ètò ìdí àwísẹ̀ yóò sọ̀rọ̀ ṣe ó le jù. kéèyàn máa bínú wa ká máa rẹ́rìn sí. kẹsàn án sùn ta ká má ṣe gbẹ̀san ká má fún wọn ká má gà lọ́wọ́ ẹ sà yẹn ti le ju o. ká má bí àbùkátà ká má ṣe fáwa yẹn lé o. ó lágbára o. kọ́ọ̀là ó wá sọ báyìí. àfàwà bá dá wọn lóhùn wàlẹ́ yìí takata silam ó sọ̀rọ̀ fún wọn náà láti la. ó ṣòro Káì. fún ọ láti ṣe rire nu. bí n ta kálẹ̀ yìí bá ti ṣòro fún ọ láti ṣe ó ṣòro láti ṣe rire wọn náà nu. akhasitu uraikatan wa katabtu fiha ila la a'dai siritu lakum madina. àfàwà abdulwasi arroshadi aladabi olólórí ọlọ́kọ̀ kára kó alibarika rẹ̀. akafitu uraikatan. ọmọ bàbá wa àgbà international mission ni bàbá wọn àṣẹ àgbà bàbá wa national mission àṣẹ abdulmumin professor abdulmumin ayara ọmọ wọn ni akhadhitu olókọrin yìí uraikatan wa katabtu fiha. ó ní mo mú wàrà kọ̀ọ̀kan ọ̀rẹ́ yìí kàtà ni mo mú ìwé kan wa katabtu fiha mo wá kọ̀ nǹkan síbẹ̀ kí ni mo kọ́ bẹ́ẹ̀ ila la a'dai mo wá kọ́ sáwọn ọ̀tá mi tí ń bínú mi lé bàbá mi àti ládùúgbò àbàtì inú ìlú mi. ila la a'dai ẹ̀yin tẹ̀ ń bínú alálùkùrá rẹ̀ èyí la kọ́ lẹ́tà náà sí. siritu lakum madina. mo wá kọ́ síbẹ̀ pé gbogbo ẹ̀yin ọ̀tá mi nílé lóde nínú ẹbí nínú ọ̀rẹ́ ládùúgbò nínú aláàfáà wàláhì àjẹyìn gbèsè o ajayín gbèsè mo o. jẹyìn gbèsè. faqalu kayfa sirta lana madina. àwọn ọ̀tá wa ní how come how come. kayfa sirta lana madina. báwo ló ṣe tún jẹ wá ń gbèsè how come fakulitu mo wá fún ẹ lésì. bishatimikum fakutul qarina. fúkìtù wúdàdà. fakulitu mo wá fún ẹ lésì. bishatimikum pẹ̀lú bẹ́ẹ̀ tí màá bú mi tẹ̀ má bà mí jẹ́ kí n. fakutul qarina. wọ́n jẹ́ ń dan tí mo dà lónìí. wa aktharitum kalaman an uyubi. kí ló pé. wa aktharitum kalaman an uyubi. gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mi tẹ̀ mọ́ sọ kí láì fi mi tẹ̀ mọ́ sọ kí bẹ́ẹ̀ dé yìí ẹ sọ bẹ́ẹ̀ dọ̀hùn ẹ sọ. an uyubi. gbogbo láì fi mi tẹ̀ ń gbé kàkiri ayé hùn. bi adrati muhsinin fara yaqina. lẹ bá sọ níwájú ẹni rẹ kànjọ kẹtọ òun nílárí tó lówó lọ tó sì jó lóore lẹ bá ṣèbàjẹ́ mi wájú ẹ ìyẹn bá wádìí ọba pè mí máa wádìí mi wá tó kàn mí ọbẹ̀ mi ń sẹ́ ọkọ mi ń bẹ̀ mí wá sí ó tún fà mọ́nà galé lọ́wọ́. fafaddalani. ọwọ́ arúdòdò pé ní tí wọ́n ń sọ nípa àfáà yìí ọ̀tọ̀ ọ̀rọ̀ ni wọ́n ń pa mọ́ fafaddalani. fafaddalani. ọkọ lamida ọ̀nà mi máa ká. wa agin fafaddalani. àwọn ọmọ yìí ti stop mi àwọn ọmọ yìí ti stop mi níbí. fafaddalani. àìsè wá àṣekà máa lè nà mọ́ ẹ jáde fún wọn tààrà. fafaddalani. àfáà yìí baba ọ̀dà mi lọ́la. fafaddalani. ọ̀nà mi máa ká. fafaddalani. ó fún mi tó tì í. fafaddalani. ọ̀rọ̀ ilẹ̀ acres olùkìfì kọ́ni kéwù. fafaddalani. ọkọ̀ kílásì 40 ọkọ̀ síbẹ̀. fafaddalani. ó tún gbé bọ́ọ̀sì ilé kéwù ó gbé bẹ́ẹ̀. fafaddalani. àfà aṣọ agbádẹ́ oríṣiríṣi ọ̀rà fún mi. fafaddalani. waginani muliyan. ó tún wá kó mílíọ̀nù 20 million 50 million bí tí kò sákàntì mi nù. waginani maliyan. ní máa ń kó mílíọ̀nù sákàntì mi. walaulakum. tí a bá sọ pé ẹ̀yin tẹ̀ ń bà mí jẹ́ kí. walaulakum. ẹ̀yin tẹ̀ ń rojọ́ mi kí láì dá. walaulakum. ẹ̀yin tẹ̀ ń bà mí jẹ́lé tẹ̀ ń bà mí jẹ́lé òkè. walaulakum. bá sọ pọ́pọ́lọpẹ́ yìí. lamastaghnaytu hina. walaulakum. lamastaghnaytu hina. sẹ́mi náà mọ̀ ọ́ bẹnu ọlọ́rọ̀ lónìí ni. wọ́n ṣe wá rí àdúrà nù ìgbà. ìṣèwádìí àánú ìgbà ẹ̀yin ọ̀tá wa àjẹyìn gbèsè. ọlọ́run bá a san. àjẹyìn gbèsè. ní sọ̀kalẹ̀. àwa ràn ẹ́ lẹ́nu. kọ́lá hakimu. kí ni pòfẹ́sọ̀ wa wí ń pa ẹ̀. lan tajida rahatan duna salati. Allah. èmi ẹ̀jọ̀ kò sí wá sí fa. akẹ́rẹ́ òkè lọ. baba mo ti ra gbòyìn pa nbẹ ní sùmùrà. bẹ́ẹ̀ni.
ilé kéwu aláwa ara yìí gbọ́dọ̀ ìyẹn gbọ́dọ̀ farabalẹ̀ dáadáa tẹ́ ẹ bá sì gbé wájú àfa rẹ̀ ara rẹ̀ ó balẹ̀. ìyẹn bẹ́ẹ̀ ni bó ti rí nù. ọ̀rọ̀ pòfẹ́sọ̀ tá n bá lọ. ẹ rí i pé mo túra lẹ̀ ni. lérí ìjòkó àní ìjẹ́ mi gan lẹ́nu sẹ́ ìjòkó máa dọ́ọ̀lù èèyàn ni àmọ́ tìrọ̀lẹ́ yìí ṣe. kọ̀dé nǹkan méjì ni máa fà. àkọ́kọ́. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀. ẹ jókòlẹ̀ ẹ jókòlẹ̀. èmi ẹ jókòó sí wá sí ma. Bẹ́ẹ̀ni. alẹ́ mi náà ń wò sẹ́ kó tún wá balance dáadáa rọ̀ lẹ́yìn. ọ arọ mi lọ́rùn dáadáa nígbà tí ẹni ṣe gbádùn. ó jẹ́jẹ́ gbádùn ààrẹ. ẹ ní kò ní sẹ́ ìwà gbádùn. gbádùn ààrẹ gbádùn ààrẹ. ẹ pàdé wọn ẹ pàdé àwọn afa. afa àwọn ló dé afa àgbà ni Allahu akbar. ẹ pàdé afa àgbà. Samueli. Salawa Mariyaba. Fadal, fadal, fadal. Salawa Mariyaba. Anakumullah. Ọlọ́sọ. Ẹ dákun. Mo fẹ́ kẹ́ ẹ máa mo fẹ́ correct kankan fún yín. Naam. kí ni yẹn. Ẹ máa kí àwọn àfa yín bí baba alágbà títí kọ́ wa. bó o ní bàbá kọ́ wa. Anakumullah alifu àkọ́kọ́ Hamza ni bẹ́ẹ̀ni ẹlẹ́ẹ̀kejì ayin ni bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kí kẹ́límà ayin wọn máa jáde ọmọ jáde ń bẹ̀. tí ó bá ti jáde ìtumọ̀ mélòó ni tẹ́ ń gbọ́ tọ́ba ní anakumullah ọlọ́run wọn náà yìí lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Anakumullah. Ẹ jókòó ilé kéwù náà la wà. tí ń bá ní wọn anakumullah ọlọ́run wọn yẹ yẹ ní jẹ́bẹ̀ o haunu anakumullah tọ́jà alif méjì ẹ̀yin ọlọ́run tọ́ba ní ká anakumullah ọlọ́run wọn jàmbá yín ní jẹ́bẹ̀ o. so kí ni yẹ ilé kéwù náà la ṣe wá sẹ́. Yes, of course. ẹ̀rí anakumullah ayé ó yẹn ní ẹ máa lò. gbọ́dọ̀ jáde ń bẹ̀. Àyìn yẹn gbọ́dọ̀ jáde. a ti gbọ́ a ti. èmi náà wá wí ẹ pé anakumullah. Anakumullah. ọ̀rọ̀ náà bá lọ bá mi magari dé. lan tajida rahatan duna salat. akẹ́ àfa àgbà tí wọ́n wọlé Ahlan bikum. aranta tí wọ́n fi parí ládàbí nánu. ọmọ àfẹ́ ni àwa àgbàpá àfa wà ní. Bẹ́ẹ̀ni. lọ́dọ̀ àwọn àfa wà sí ni àní sí ni ọ àfa àlání. ó ti ń bá ń jẹ́ sùnmọ̀ra òṣìṣẹ́ ni ọ àfa àlání. bẹ́ẹ̀ àbá ṣáájú wa délé kéwú kìí ṣe sí ni ọ àfa wà nù. Yes. àìlè sí ni ọ àfa wà làmá ni. gbogbo nǹkan àfa wà bá ti lè bí láyé ó ti dà àfa wà. Tayyib. wọ́n bẹ láyé wò sí láyé àfa wà nù. ọlọ́run jáde yín pẹ́ o. Àmín. Àmín. wọ́n máa yí púpọ̀ ọlọ́wọ́n ni ayé tẹ́ wa ní ọlọ́wọ́n ni jogbo náà máa yé o. Allahumma amin. lan tajida rahatan duna salat kò síbòmíì tó ti lè rí nǹkan tí ó fi ọláyà balẹ̀ tó ní sinmi tó rí sinmi tá a rẹ̀ ọ́ balẹ̀ gbẹdẹmukẹ́ tó ju kó kírun lọ ẹni tí ì bá kírun kò ní ní sinmi àfẹ́yẹ̀ bá ń bẹ̀rẹ̀ ìdààmú yìí pọ̀ sóun kírun ni bọ́ọ̀ bá ti máa kírun ìdààmú ò ní kú lọ́rọ̀ rẹ̀. walan tajida sa'adatan duna Qur'ani. Ba. walan tajida sa'adatan duna Qur'ani. O lè rí oríire kankan bì kan láyé lẹ́yìn àfa lẹ́yìn Al-Qur'ani kò sóríire ń bò mí. Allah. lẹ́yìn Qur'ani kíké kò sóríire ń bò kò mí. sórí rẹ̀ ń bò mí ma. oríire Al-Qur'ani máa ka lẹ́ni tí mo máa júmọ́. walan tajida yatima'inna qalbuka duna zikrillah. Allah. ọgbọ́ walan tajida yatima'inna qalbuka duna zikrillah. akramakumullah. kò sí nǹkan kan tó lérí tí ó fi ọlọ́kàn balẹ̀ gbẹdẹmukẹ́ tójú kó máa dakọ̀ ọlọ́run kó máa rántí ọlọ́run. Allah. àfa jẹjẹ wíkìní kankan máa lọlé wíkìní kankan máa lọlé. Irumuta rahata balin. bọ́ bá bẹ́ẹ̀ ní sinmi inú ayé o. Mu'amala fi mu'amalatin. níbi à ń bá rẹ ní sí
à ń bá yàn sí ọ̀fẹ́ gbádùn ara rẹ̀. binnasi haka sabila inna uzma. tó o bá fẹ́ nísìnyí níbi à ń bá yàn sí láyé ọ̀nà rẹ̀ tọ́ tí a fẹ́ kó rìn àmọ́ sòrò rìn o. usukut inna azuma àbí. inna uzma. o ti ma o sòrò rìn o. kí ló nana. uskut ọ máa dákẹ́. ka annaka bẹ́ẹ̀ ni pé ìwọ. lam tasma' maqalatahum. bọ́ọ̀ bọ́ kó ń bọ̀ ọ́ jẹ́ ní bàbá rẹ̀ wọ́n àfa wọ́n bọ̀ jẹ́ ládùúgbò rẹ̀ kọ́dà àwọn tẹ̀jọ́ ń jẹ́ àfa múlùjọ́ rẹ̀ kí ọ́ dìtì bígbà tó pọ̀ àfa yìí. lam tasma' maqalatahum. gbogbo ẹni tó bá ti di jà púpọ̀ jù pé ẹ sọ̀rọ̀ mi wọn ní bàbá mi jẹ́ wàhálà ọkàn pa ó ọkàn pa rẹ̀ o tún wá nínú orí ọlọ́run dákùjẹ́ wọ́n bọ̀ jẹ́ kọ́ máa da fún o. lam tasma' maqalatahum. kọ́dà ń bẹnu àdúrà mi gbogbo ẹni tẹ́ ẹ̀ má bà wá jẹ́ lọ́rin ọlọ́run ní jẹ́ síwọ́. àmín. torí pé kọ̀sálì barika mọ́láyé wọ́n ti mú. yes. baba wọ́n ti mú àlùbáríkà. agirimẹ́tì ànábì pẹ̀lú Jìbìrìlù tó bá fa ilé tó bá di ẹgbẹ̀rún ọdún àtọgọ́rùn mẹ́rin ìbí ló wọn wá sáyé ilé mẹ́wàá yọ ọmọ kankan kú àlùbáríkà lọ́kọ́ dáko láti 1979 ló ti pé 1400 years tá ànábì jáde láyé. sallallahu alayhi wa sallam. 1700 years 1400 years láti 1979 ló ti pé wọ́n ti mú àlùbáríkà kó lẹ̀ lọ́pọ̀lọpọ̀ nǹkan òfin lálùbáríkà mọ́ kọ́dà kéwù náà pọ̀ ní kò sálùbáríkà mọ́ bí kéwù rẹ̀ bá lálùbáríkà kí ló ń bú àfáàsì kí ló yẹ ìyá àfáàsì kí ló ń ṣe bàjẹ́ àfáàsì wọn náà ké ọlọ́run gbà fúnra jura wa lọ ọ̀nà tí wọ́n gbà fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó lè gbé tafẹ́ mi kó gbé yàrá fún ọ àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn kéèkì ní ká tó 100,000 wọ́n ti gba 10 million yàrá. méjì náà lásìkí tí màálù bẹ tẹ̀sí ń bẹ. ẹni ọba yẹn àsìkí ẹ̀sìn wọn pa kókó wá fẹ̀sìn lé ní. wọ́n mílíọ̀nù wọ́n máa rú abà lé ní. àmọ́ tí màálù làwọn yẹn àbí károkò ànẹ́bí lọ. wọ́n máa dàbọ̀ lulọ̀ lè jẹ ni. usikut ka annaka máa dákẹ́ bẹ́ẹ̀ ni pé ìwọ. lam tasma' maqalatahum. nígbà tó ti di àsàkẹ́tọ̀ gbọ́ táyé wí. wagmud wákájú. ka annaka. wà lọ gbalẹ̀ sagbójú bẹ́ẹ̀ ni pé ìwọ. wagmud gbajẹ́lẹ̀ fàdúgbójú. ka annaka. bẹ́ẹ̀ ni pé ìwọ. an harakatihim a'ma. gbogbo bẹ́ẹ̀ ti bọ́sàn tẹ́yẹ̀yẹ́ rẹ kí bígbà tó tẹ̀ rí nǹkan kan. wagmud ka annaka an harakatihim a'ma. ebi fi máa ń sọ fún gbogbo ẹni tí máa ń ṣe bàjẹ́ yẹn pọ́lọ́hùn ní jẹ́ síwọ́. tọ́ba ti lè ṣe bàjẹ́ rẹ lẹ́ẹ̀kan tó hù àbàjẹ́ nì tó hù àbàjẹ́ hùn wọ́n wà má àlùbáríkà ẹni tó ṣe bàjẹ́ hùn àti tààrà ọmọdé ọmọ rẹ pàlẹ́ kéje wọ́n wà sáájọ wọn darí ẹ̀ sọ́dọ̀ tiẹ̀ nìkan. ẹ má dàrú kése pẹ́ẹ́nù wọn. òun ọ̀tọ̀ rẹ jẹ lọ́dọ̀ rẹ tí èkú ni àwọn ọmọ rẹ ní òtún abẹ́rẹ́ kò sí wàhálà àwọn ọmọ rẹ ní òtún abẹ́rẹ́. àfa yìí ẹ wílẹ̀ kẹrẹ kẹ bisimilayi rahman rahim. bisimilayi rahman rahim. ọlọ́run dákun ọlọ́run dákun dákun ọlọ́run dákun ọlọ́run. gbogbo àwọn tí ń bà wá jẹ́ gbogbo àwọn tí ń bà wá jẹ́. ọlọ́run má jẹ́ wọn síwọ́ ọlọ́run má jẹ́ wọn síwọ́. dákun ọlọ́run gbogbo àwọn táwọn finú kan ọkàn kan táwọn bá wa lò táwọn nínú bú síwa lásìkò Tinubu ọlọ́run jẹ́ wọn sórí ibú ẹ sá mílẹ̀ mẹ́ta. àmín 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 ni Allah. alákọ̀ọ́ ẹ̀tọ́ àníyàn wúdà sá gbọ́ rí ó strange bákan. ó strange. yes. ọlọ́run dákun dákun ọlọ́run gbogbo àwọn tí ń bà wá jẹ́ ọlọ́run má jẹ́ wọn síwọ́ dada alibarika wọn sọ́dọ̀ wa àwọn tẹ̀mí wọn finú kan ọkàn kan tí n fi bá wọn lò táwọn wọn lò ní ubú simi dákun ọlọ́run lásìkò Tinubu ọlọ́run jẹ́ wọn sórí ibú. wow double wow. ṣe gẹ̀rẹ́gẹ̀rẹ́. mo gbádùn àníyàn yìí bàjẹ́ yaasi àníyàn ńlá. kàkà kín bàbá fọlá eré ẹ̀ gan ni wá kó tiwa lọ eré ibẹ̀ ni wá kà ó gbà lọ. èpè rẹ̀ ń bọ́ lọ́dọ̀ rẹ̀ lóògùn ọlọ́run. lògùn ọlọ́run ìyá elépè àti bàbá ẹ̀. kàkà kín ìsọkùnrin ìsọbìnrin ní bá ń gbé mi ṣépè. kàkà kín bẹ́ẹ̀ rẹ̀ bá bójú wẹ̀yìn afẹ́pẹ́fẹ́lẹ́pẹ́ èpè rẹ̀ ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ lógo ọlọ́run. mọ́fọkànbalẹ̀ lọ èpè rẹ̀ ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ lógo ọlọ́run. èpè rẹ̀ ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ lógo ọlọ́run. ìsọkùnrin ìsọbìnrin ní bá ń gbé mi ṣépè. bẹ́ẹ̀ rẹ̀ bá bójú ẹ̀yìn
afẹ́ ìpèfèlépè èpè rẹ̀ ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ lóògùn ọlọ́run. ìwọ ló lóǹkà rẹ̀ lóògùn ọlọ́run ìwọ ló lóǹkà rẹ̀ lóògùn ọlọ́run. aládùúrà lórí ahọ́n èlèpè níkùn aládùúrà lójú ayé èlèpè lẹ́yìn mo fọlọ́hún búra mo fàlàwù ṣépè ìwọ ló lóǹkà rẹ̀ lóògùn ọlọ́run. èpè rẹ̀ ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ lóògùn ọlọ́run èpè rẹ̀ ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ lóògùn ọlọ́run. ìsọkùnrin ìsọbìnrin ní bá ń pè mí ṣépè bẹ́ẹ̀ rẹ̀ bá bójú ẹ̀yìn afẹ́ ìpèfèlépè èpè rẹ̀ ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ lóògùn ọlọ́run. èmi ní jẹ́ má ṣàwọn lóògùn ọlọ́run èmi ní jẹ́ má ṣàwọn lóògùn ọlọ́run. ìsọpọ̀tà tí mo ní látòkè délẹ̀ ìsọkùnrin ìsọ̀ìrí onílé dúnìyàn o ẹni bá ròkúrò mi tó fẹ́ kémi ó kú láláì sí tàbí ṣùgbọ́n pẹ̀lú iyèméjì èmi ní jẹ́ má ṣàwọn lóògùn ọlọ́run. ó di dandan fọ́tà mi. kó ṣẹ̀sìn lọ gbére. ó di dandan fọ́tà mi. kó ṣẹ̀sìn lọ gbére. yóò tún dé Àgídìgbò nílùú Ìbàdàn. yóò dọ̀dọ̀ Oríyọ̀mí agbẹnusí máìkì. wá lọ sọ tí ìbá ṣe wọ́n tó fi bá wá jẹ́ láláì sí tàbí ṣùgbọ́n pẹ̀lú iyèméjì ó di dandan fọ́tà mi kó ṣẹ̀sìn lọ gbére. èmi ń bọ̀ lọ́dọ̀ mi lógún ọlọ́run òré mi ń bọ̀ lọ́dọ̀ mi lógún ọlọ́run. bí wọ́n bá ti kó ọ̀fẹ́ mi kúrò lọ́dọ̀ Allahu tí wọ́n sì ṣe ìsáǹsá àṣàlá yé bó bá tún ká tó owó ní iná mo tún gbìyànjú ń bẹ́ wọ́n sì ṣe múnáfíkí lẹ́yìn anábì láláì sí tàbí ṣùgbọ́n pẹ̀lú iyèméjì òré mi ń bọ̀ lọ́dọ̀ mi. kàkàkí bàbá o fún mi lówó látọ̀dọ̀ rẹ̀ Rabi Ọlọ́run bùnmi lówó látọ̀dọ̀ rẹ̀ Rabi Ọlọ́run. ẹni Ọlọ́run bá bú lówó tó sì jẹ́ dárẹ́tì kò sẹ́ni tó lè dínà mọ́ onílé dúnìyàn o kò sì ní ná owó kàtà kó mìíràn tó dé mo tẹ́wọ̀ mi sọ́dọ̀ rẹ nítorí tànàbí bùnmi lówó látọ̀dọ̀ rẹ̀ Rabi Ọlọ́run. kàkàkí dàkún máa padà lẹ́yìn mi Rabi Ọlọ́run dàkún máa padà lẹ́yìn mi Rabi Ọlọ́run. lọ́jọ́ wo lọ́jọ́ tẹ́bí bá dọ̀tá tí wọ́n padà sẹ́yìn àlọ́jọ́ tọ̀rẹ́ bá dọ̀tá tí wọ́n padà sẹ́yìn wọ́n wà ní kébì oníṣòbí mọ́ balẹ̀ sáré èmi tí wò lẹ́nìkan lẹ́yìn Allahu dàkún má padà lẹ́yìn mi Rabi Ọlọ́run. èmi ni mo bí wàláhì èmi ni mo bí kọ́mọ lọ bẹ́ẹ̀. èmi ni mo bí wàláhì èmi ni mo bí bọ́mọ ẹni bá dára àbí ìṣèyọrẹ ni. èmi ni mo bí ọmọ tó kéwú èmi ni mo bí èyí tó kàwé ọmọ tó kọ́ṣẹ́ ọmọ tó ní tẹríba ọmọ tó ṣe balẹ̀ ọmọ tó ṣe ránṣẹ́ ọmọ tó ṣe múròde ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ tìjú bọ́mọ ẹni bá dára àbí ìṣèyọrẹ ni. èmi ni mo bí yé ó dáná ọmọ mi kọ́ wàláhì mi ọmọ tí ń fagbó ọmọ mi kọ́ wàláhì mi ọmọ rí olórí ibú ọmọ tá a ṣe pé fún. ọmọ tí ń fagbó ọmọ tí ń mutí ọmọ jàgídíjàgan ọmọ ìyàdáyọ̀bẹ
ọmọ àlè tí ń yìnbọn ọmọ agbéwìrì ọmọ tí ń dà lérú ọmọ tí ń dà lóru ọmọ rédèrèdè ọmọ jágbàjàgbà ọmọ kàhùnkàhùn olórí ibú ọmọ tára yéé ṣe pé fún. Yé ó dáná ìyá mi ní wàláhì òun ló bí mi ìyá dáadáa. Ìyá mi ní wàláhì òun ló bí mi olóríire ìyá tára yéé ṣàdúrà fún. Ìyá rẹ̀ ìyá nìyá tèmi ìyá kò ní mára pẹ̀lú ọmọ ọlọ́mọ ìyá tí ò lójú oorun àdúrà lọ́sàn-án tòru olóríire ìyá tára ẹ̀ ń ṣàdúrà fún. Tó ó dáná ìyá mi kọ́ wàláhì mi ọmọ ìyá tí ń ṣe pé ìyá mi kọ́ wàláhì mi ọmọ rí olórí mú ìyá tára ẹ̀ ń ṣe pé fún. Ìyá jẹ́ ìyẹn gidi lọ́sàn-án wọ́n bá dalẹ̀ adẹ́yẹ ìyá túlétúlé ìyá òtún gbàgede ìyá múnáfìkì ìyá aláròkà ìyá oníbàjẹ́ ìyá ọmọ elépè olóyìnbó ìyá tára ẹ̀ ṣe pé fún. Ìyá mi kan tó ó dáná bàbá mi ní wàláhì òun ló bí mi. Bàbá mi ní wàláhì òun ló bí mi. Olóríire bàbá tára yé ń ṣàdúrà fún. Bàbá bàbá tèmi bó bá dọ̀rọ̀ ẹ̀sìn kírun déédéé. A máa dá sí tọ́lọ́run ká kẹ́bí mọ́ra ká má jẹ́ bí ó bàjẹ́ ká má jẹ́ lé ó dàrú. Olóríire bàbá tára yé ń ṣàdúrà fún. Tó ó dáná bàbá mi kọ́ wàláhì mi ọmọ bàbá tí ń mutí. Bàbá mi kọ́ wàláhì mi ọmọ rí olórí ibú bàbá tára yé ń ṣe pé fún. Bàbá tí ń mutí bàbá tí ń tagbó ìtún ta tẹ́tẹ́ ìta bàbá jẹ̀bú ó ta nàìjà bẹ́tì ó ta náírà bẹ́tì ìta ajá 1 ajá 2 ajá 3 ajá 4 olórí ibú bàbá tára yé ń ṣe pé fún. Yé ó dáná àfá mi ní wàláhì òun ló kọ́ mi Sannu-Sheu. Àfá mi ní wàláhì òun ló kọ́ mi olóríire àfá tára yé ń ṣàdúrà fún. Sheikh Kamali bàbá lágége bàbá wa lágbàjì oníwàsí àgbáyé agbárígidómà bàbá wa ní sòrò bàbá ìmọ̀sá Shehu Salati pàdé òrí olóríire tára yé ń ṣàdúrà fún. Tó ó dáná bàbá mi kọ́ wàláhì mi ọmọ àfọ̀tí ló sẹ́. Mi kọ́ wàláhì mi ọmọ rí olórí ibú àfá tára yé ń ṣe pé fún. Àfọ̀tí ló sẹ́ àfá àti tó ń ṣẹ́fá àfá àti tó ń ṣàwo àfọ̀ oníjìbìtì àfá gbérígbérí àfá gbọ́wọ́ ọlọ́mọ àfá wúkúwúkú àfá àti tàyàwó àfá àti lọ sókè.